gbogbo rẹ̀ fún ògo. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa evangelism ìyìnrere ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín evangelist Ọlátúbọ̀sún Olúwatọ́míwá Ayọ̀bámi tí gbogbo yín mọ̀ sí wòlíì orí afẹ́fẹ́ broadcast prophet. Bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àtẹ̀mí àtẹ̀yìn a ó fi jọba ọ̀run, a ó fi ṣèrè jẹ. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí, Olúwa máa bá wa lọ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Àkórí ìwàásù wa tòwúrọ̀ yìí òun náà ni mo pè ní ìhà tí Ọlọ́run kọ sí wa. Ìhà tí Ọlọ́run kọ sí wa. Ǹjẹ́ ìwọ mọ ìhà tí Ọlọ́run kọ sí èmi àti ìwọ? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tiẹ̀ máa ń rò pé Ọlọ́run ò fẹ́ gbàdúrà wọn. Ẹlòmíì tiẹ̀ tún máa ń rò pé Ọlọ́run kò nífẹ̀ẹ́ òun. Kò sẹ́nikẹ́ni tí Ọlọ́run kò fẹ́ gbàdúrà rẹ̀, my brother and sister, and kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run kò nífẹ̀ẹ́. Even ó sọ nínú ìwé mímọ́ rẹ̀ pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fi fún wa. Ìyẹn ni Jésù Kristi. Ọlọ́run rán Jésù Kristi sí wa láti jẹ́ kó máa ṣe atọ́nà wa. Ó ní fún ẹnikẹ́ni tó bá gbà á gbọ́. Ǹjẹ́ wọ́n gba ẹ̀mí mímọ́ gbọ́? Ǹjẹ́ wọ́n tiẹ̀ béèrè fún agbára ẹ̀mí mímọ́ nínú ayé rẹ̀ láti jẹ́ kó máa darí rẹ̀? Ǹjẹ́ wọ́n gan tiẹ̀ mọ̀ pé nǹkan kan wà tán pè ní ẹ̀bùn ẹ̀mí mímọ́? Ẹ jẹ́ ká lọ wo inú ìwé Kọ́ríńtà wa orí 13 ẹsẹ̀ 5. Èyí tó kà báyìí pé ẹ wádìí ara yín. Ìyẹn ni pé ẹ̀yin gangan kí ni o, wádìí ara rẹ, ǹjẹ́ o ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ lára? Bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́, ẹ máa dán ara yín wò. Tàbí ẹ̀yin tìkára yín kò mọ̀ pé Jésù Kristi wà nínú yín, àfi bí ẹ̀yin bá jẹ́ àwọn tí a tanù. Ẹgbọ́n tó sọ fún wa, ó ní ẹ jẹ́ ká wádìí ara wa, ẹ jẹ́ ká gbùwọ́ gan wádìí ara rẹ, check ara ẹ bóyá ẹ̀bùn ẹ̀mí mímọ́ wà nínú ayé ẹ. Ìwọ gan tí ẹ mọ̀ wà, ìwọ gan ó ní ìwọ gan wò bóyá o wà nínú ìgbàgbọ́. Dàgbé tí ẹ wò gan wádìí ara ẹ, ṣé ẹ̀mí mímọ́ wà lára ẹ. Ẹsẹ̀ 6, ó ní ṣùgbọ́n mo nígbẹ̀kẹ̀lé pé ẹ̀yin kò mọ̀ pé àwa kì í ṣe àwọn tí a tanù. Kí ni à ń pè ní àwọn tí a tanù? Ìyẹn tí a tanù ní ìtumọ̀ ẹni tí a tanù. Ẹni tí a tanù kì í ṣe pé ẹni tí Ọlọ́run ò nífẹ̀ẹ́. Ẹni tí a tanù jẹ́ aláìmọ̀kan. Ọlọ́run tún garanti wọn bẹ́ẹ̀ pé àwa kì í ṣe àwọn aláìmọ̀kan. Ṣùgbọ́n ẹni tó yẹ because ẹni aláìmọ̀kan ènìyàn ó máa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ lára. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ yẹn máa bá a sọ̀rọ̀ wípé ibi tó jókòó sí o, something want to happen, you must make sure to leave this place in the next 5 minutes. Ó máa gbọ́ ọ̀rọ̀ yẹn sétí ẹ̀mí mímọ́ yẹn máa bá a sọ̀rọ̀. Ó máa fi àìmọ̀kan rẹ̀, ó máa fi níbo lòun ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, olú ọ̀rọ̀ lòun ń gbọ́ yìí, ọ̀rọ̀ yìí mò ń gbọ́ kẹ́ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ níbí báyìí, sọ́jà wọn ìbàyẹn, ọlọ́pàá wọn ìbàyẹn, kí ló wá ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé kó ti fi àìmọ̀kan rẹ̀, ó ti fi kó rẹ̀ sínú páńpẹ́? Ọlọ́run bí ń bá sọ̀rọ̀, ẹ̀mí mímọ́ yẹn ń bá sọ̀rọ̀ ipe kó kúrò ńbẹ̀, ipe kankan fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀. So that's why ìtawà gangan fi máa ní láti máa wá ìjà ara wa pé ìjà wa gangan wà nínú ìgbàgbọ́. Ìjà ní nǹkan pè ní ẹ̀mí mímọ́ lára. Téèyàn ò bá ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ lára, ó máa ṣìnà. Wọ́n gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ, ó máa bọ́ sódì fún. So that's why we need the Holy Spirit in our life. O sì nílò láti kí ni o nílò láti gbà á gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dẹ̀rẹ́ ibi ó ti fi ọ̀rọ̀ àìmọ̀kan ara ẹ̀, ó ti fi kó ara ẹ̀ sínú páńpẹ́. Now ibi ọ̀rọ̀ tátù ọ̀rọ̀ wàásù tá a bára sọ ní sókè lówùúrọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ sétí báyìí. Tó bá ti gbọ́ tán báyìí tó ti bọ́ta lọ, àti ó ti gbé kí ló ń pè lẹ́mìí mímọ́. Wòlíì orí afẹ́fẹ́ yẹn ó sọ tiẹ̀ níjàre, kò sí tó kàn pẹ̀lú pé ẹ̀mí mọ́, ó ti ta ọ̀rọ̀ náà nù. Ọlọ́run dẹ̀ sọ nínú Jacob orí 1 verse 22, ó ní pé ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí o má sì ṣe jẹ́
olùgbọ́ nìkan kí ẹ má bàa tan ara yín jẹ. Ṣé gbọ́ ọlọ́run ní jẹ́ kán ọlọ́run tún nífẹ̀ẹ́ wọlé ọ̀rọ̀ tó ń bá yín sọ lówùúrọ̀ yìí o ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ẹ má ṣe jẹ́ olùgbọ́ nìkan kí ẹ má lè bàa tan ara yín jẹ. Verse 3 ó tún wá fi fún wa ó tún pábí òwe pé ó ní nítorí bí ẹnìkan bá jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà tí kò sì jẹ́ olùṣe ó dàbí ọkùnrin tó ń ṣàkíyèsí ojú ara rẹ̀ nínú àwò jíjí nítorí ó ṣàkíyèsí ara rẹ̀ ó sì ti bá tirẹ̀ lọ. Ìyẹn ni pé ká má lè jẹ́ ọkùnrin kí ni ẹni tó ń pè láwòjá òjìyàn ní mirror glass ó ní kí wọ́n ṣe jẹ́ ẹni tó ń wo rẹ̀ nínú glass èèyàn kíyàn ń gbọ́nú kó lọ bí mirror sí kó chẹ́ka rẹ̀ pé ṣé òun fine ṣé òun ṣe báyìí ìgbà tó wá mirror yẹn tán ó tó jáde lọ kò tiẹ̀ mọ̀ nǹkan tó lò wò ní mirror yẹn gan kò rántí mọ́ ó kàn tún bá tiẹ̀ lọ nínú ayé bójú ẹ̀ fine bí ò fine kò tiẹ̀ kò send mọ́. So mo sì gbà ládùúrà pé ní agbára ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kò ní dágbére fún wa ẹ̀bùn ẹ̀mí mímọ́ dẹ̀rẹ̀ kò ní dágbére nínú ayé wa ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín. Fún ìfọ̀rọ̀kọ́rọ̀ tàbí olùgbọ̀wọ́ ẹ lè pè wá sórí aago àbí kẹ́ WhatsApp wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08053230275. You can also follow us on our Instagram, like our audio mark, subscribe to our YouTube at Woli Orí Afẹ́fẹ́ at Woli Orí Afẹ́fẹ́. Bye for now. Let's